bàbá tí kò bá wọ ẹja change cabinet kò ń ṣe dandan o táwọn tó wà ń bẹ ò bá wà capable ẹ change cabinet wọn kẹfẹ lómi síbẹ̀ ẹ ń lọ bẹ̀yìn gbàtẹ́ dẹ́tẹ̀ kó yẹn àwọn náà máa kọ́kọ́ lọ kẹ́tọ́ bọ́ọ̀lù ẹnu mọ́tò rárá àwọn náà máa kọ́kọ́ lọ wo síìtì yín tó bá ti ní pé kò sí síìtì Aláàfin kọ́ pé àwọn kan tó wà ń bẹ tó bá ní pé kò sí síìtì kábíyèsí ẹ bọ́ọ̀lù ẹ tán padà gbọ́mọ wá kí ni owó ló ná ni èmi ò rí owó bàjẹ́ ni o tá a bá yọ àwọn tó ń tútọ̀ kọ ta ló lórí láyà láti wojú Aláàfin ẹ jẹ́ àgbàgbé orúkọ pé bàbá yẹn ń jẹ́ Ọ̀wádé Akeem Ẹlẹ́wọ̀ Ẹ̀tù Aláàfin là ń sọ̀rọ̀ èyí èmi ò sọ̀rọ̀ Akeem mọ́ báyìí àìmọye tó ń jẹ́ Akeem àìmọye tó ń jẹ́ Ọ̀wádé bọ̀ Aláàfin là ń sọ báyìí sìn bẹ́ẹ̀ ni ọba Aláàfin Ọ̀yọ́ ó là ń sọ kábíyèsí ẹ change àwọn tó ń bá yín ṣiṣẹ́ tó bá lè ṣiṣẹ́ dáadáa ẹ jọ àrífín yẹn ti ń pọ̀ jù àwọn kan sọ fún wa wọ́n ní NAFTA kínní wọ́n padà gbé sókè àwọn kan gbé wọ́n ní AI ní ṣẹlẹ̀ mọ̀ páwọn ará bí wọn like anything pertaining to Aláàfin kábíyèsí nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká rearrange cabinet because eléyìí ti ń di àrífín fún àwọn ọmọ Ọ̀yọ́ ó dẹ̀ ń gbomijó lójú àwọn míì ibi tí mo kúkú jókòó sí nínú ilé mi àti bí ìjẹrin àti ti gbọ́ ọ̀rọ̀ mo ti ń gbọ́ lóríṣiríṣiríṣi kábíyèsí ọba wa. fídíò tí ẹ wò tán yẹn mo fẹ́ mú ẹ̀kúnrẹ́rẹ́ wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ tí ààrẹ Almaroof ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bí Almaroof náà ṣe sọ àwọn kan gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n gbọ́ yé àwọn kan ò ní gbọ́ yé bọ́ọ̀lù ọ̀sẹ̀ sí dálé ayé nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tí Almaroof sọ yẹn mo fẹ́ kájọ wò mo fẹ́ kájọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti sọ pé ṣe bá a sọ àwọn kan ní bí Almaroof ṣe sọ̀rọ̀ yẹn pé kò yẹ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ó yẹ kó mọ ọ̀nà tí yóò fi pe kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Akeem Ọ̀wádé pé kì í ṣe gbangba tábàyè orí afẹ́fẹ́ báyìí ló yẹ kí Almaroof kó ti máa sọ̀rọ̀ yẹn a sì ráwọn kan tán sọ wípé avenue tí Almaroof lè gbà tó fi lè sọ̀rọ̀ yẹn pé náà ni ó gbà yẹn pé bó ṣe sọ yẹn kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ wò kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ tá a bá wá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti òye ti yín láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ jẹ́ àjọ gbọ́. bọ́ mo fẹ́ ká mú ọ̀rọ̀ yìí dání dáadáa mẹ́sẹ̀gì yìí gangan mò ń pàṣẹ mẹ́sẹ̀gì yìí sí Ọ̀yọ́ Aláàfin mò ń pàṣẹ mẹ́sẹ̀gì yìí sí Aláàfin gangan àti gbogbo àwọn ìtọ́rẹ̀jà Aláàfin àtàtà bá jẹ́ ojúlówó mo lè sọ̀rọ̀ tọ́kẹ́lómi pè mí lọ́mọ àlè ó wà òkè ìyẹn ò ṣe tuntun. ṣe rí àwọn òyìnbó ní enough is enough eléyìí tí ń pọ̀ jù. bàbá wa Ọ̀wádé Ẹlẹ́wọ̀ Ẹ̀tù wà kábíyèsí ṣe rí alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká tún inú ilé ṣe ká tó tún ìta ṣe. mo mọ̀ pé mo ní authorization láti bá kábíyèsí sọ̀rọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ àwọn nǹkan kan wà tí ó yẹ kí gbogbo èèyàn gbọ́ tí kábíyèsí gan ò ní lè jíṣẹ́. alákọ̀ọ́kọ́ mo fẹ́ pass message sí àwọn protocol Aláàfin àwọn tí wọ́n wà ní in charge bí bàbá ṣe ń jáde kí ló dé bá àbá tiẹ̀ jọba rí ṣe bá ọba Lámídì Adéyẹmí jọba láàfin Ọ̀yọ́ tá a bá tiẹ̀ jọba rí ṣèbí Gbádégẹṣin Lámídì Gbádégẹṣin Ládìgbòlú jọba láàfin Ọ̀yọ́ tá a bá tiẹ̀ jọba rí Ìbádéyẹmí wọn Adéyẹmí tún jọba láàfin Ọ̀yọ́ àti wá jọbọ wá dé inú gbogbo wa ń dùn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ará bí yóò dúró èmi ò ní dárúkọ wọn ò fẹ́ ipò ọba òun ló mú mi tí mo fi sọ̀rọ̀ tí mo sọ́njọ́ sí ó dẹ̀ yé mi bọ̀ àwọn tó yé ló yé kò yé ọ̀pọ̀lọpọ̀ àwa la dẹ̀ mọ̀ àwọn tá a jọ mọ̀ Ọ̀yọ́ la mọ̀ àmọ́ káwọn èèyàn máa pè káwọn ọmọ Ọ̀yọ́ máa ní ẹ ṣó nìkan lọmọ Ọ̀yọ́ ni èmi nìkan kọ́ lọmọ Ọ̀yọ́ bọ̀ èmi ni spíkà fún Ọ̀yọ́ lẹ́ni gbogbo ẹnu ni mo fi sọ
ọ̀rọ̀ táwa bá sọ mo rí gbogbo nǹkan táwọn àwọn blogger gidi àwọn alálùbáríkà ìyá mi Esabod sọ̀rọ̀ ó ní Sir Almaroof nìkan lọ́mọ Ọ̀yọ́ ni whereas a ní speaker lọ́yọ̀ we keep quiet. eléyìí ò ń ṣe ọ̀rọ̀ jà kábíyèsí ibikíbi ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ti Igbó-Ọrà odidi Aláàfin ẹ gbàgbé orúkọ Ọ̀wọ́adé odidi Aláàfin lọ sí Igbó-Ọrà àbíbo náà pé wọ́n ti ilẹ̀kùn mọ́ ọba Aláàfin tí ò ṣẹlẹ̀ rí àwọn ọmọ ọ̀tá Igbó-Ọrà ṣé kò ti yẹ kí ẹni ṣe baálé Igbó-Ọrà làbọ́ bá lé Igbó-Ọrà ṣé kò yẹ kó ti bọ́ta fún public kó ti ṣe kó ti bọ́ síta láti wá tọrọ àforíjìn ẹ má jẹ́ sòyìnbó àárí yẹn wọ́n wá pe ìpàdé lọ́balọ́ba lẹ́kọ̀ọ́ wọ́n invite bàbá wa Aláàfin according to reliable source wọ́n ní àwọn tí wọ́n gba àwọn protocol Aláàfin wọn ò tètè sọ fún bàbá ó late kábíyèsí with due respect sir ìjọkíjọ tó bá ti pè yín party tẹ́ bá ti mọ̀ pé late kábíyèsí ẹ má lọ mọ́ mo lè sọ fún yín kí n pè yín wọ́n náà wọ̀n kẹ́ ìwò pé ọ̀rọ̀ tó ń sọ ò nítumọ̀ kábíyèsí ẹ máa ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ o tẹ́ ẹ bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ mo mọ̀ pé ń gbọ́ ẹ ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ àrífín yìí ti ń pọ̀ jù ìtẹ́tẹ́ jókòó lẹ́yìn gbogbo ọmọ Ọ̀yọ́ ló ní bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ bá ti wá mọ̀ pé ó máa gba àbùkù wá ẹ má wulẹ̀ lọ Sanwó-Olú o Buhari o whatever o kí náà pé president wa lé ní bàbá wa Tinubu ò bá pè yín yín tó bá ti mú yín pẹ́ ẹ má lọ mọ́ bẹ́ẹ̀ ni kábíyèsí ọmọ Ìbírónkẹ́ Lámídì àwọn èèyàn ní mo spice bẹ́ẹ̀ ni Ìbírónkẹ́ òun ló máa kọ́kọ́ débẹ̀ kábíyèsí òun kíyàn ẹ máa dé wá kí kábíyèsí lórí ìjókòó ni kábíyèsí Aláàfin dúró lórí time tí bàbá bá lóun fẹ́ sọ̀rọ̀ 2 hours yẹn ò ní kù ìṣẹ́jú kan tó bá kù 5 minutes á bèrè lọ á tún bèrè pé ẹjọ́ mo kò kù ìṣẹ́jú máa lọ ẹ jẹ́ kí n sọ ọba wa Ọ̀wọ́adé gbogbo wa nínú wa dùn o àwọn tó ń lead yín wọn ò lead yín dáadáa ó yẹ kó ti lọ sí iwájú kó tó di pé dé kó ti lọ wo àyè irú ìtẹ́ lọ lẹ́kọ̀ọ́ yóò tiẹ̀ wá nítumọ̀ sẹ́mi rárá àtọ́ kábíyèsí ní ọjọ́ mi èmi ń sọ ni tí bá pe kábíyèsí ẹ lè má dá mi lóhùn fọ kábíyèsí tẹ́ ẹ bá ti lọ síbẹ̀ ẹ jẹ́ kí àwọn tẹ́ ẹ bá mú dání kọ́kọ́ lọ clear seat yín sílẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ti ìgbìnà ẹ̀dọ̀ náà oríṣiríṣi làwọn èèyàn sọ bọ̀ wọ́n sí ń bẹ̀ before kẹ́ tó move àwọn tó wà wájú yín bàbá tí kò bá wọ ẹja change cabinet kò ń ṣe dandan o táwọn tó wà ń bẹ̀ ò bá wà capable ẹ change cabinet wọn kẹfẹ́ lómi síbẹ̀ ẹ ń lọ bẹ̀yìn ìgbà tẹ́ dé tèkó yẹn àwọn náà máa kọ́kọ́ lọ kẹ́ tó bọ́ọ̀lù ẹnu mọ́tò rárá ọ̀nà yẹn máa kọ́kọ́ lọ wo síìtì yín tó bá ti ní pé kò sí síìtì Aláàfin kó pe àwọn kan tó wà ń bẹ̀ tó bá ní pé kò sí síìtì kábíyèsí ẹ bọ́ọ̀lù ẹ tán padà gbọmọ wa kí ni owó ló ná ni èmi ò rí owó bàjẹ́ ni o tá a bá yọ àwọn tó ń tútọ̀ kọ ta ló lórí láyà láti wojú Aláàfin ẹ jẹ́ àgbàgbé orúkọ pé bàbá yẹn ń jẹ́ Ọ̀wọ́adé Akeem Ẹlẹ́wọ̀ Ẹ̀tù Aláàfin là ń sọ̀rọ̀ èyí èmi ò sọ̀rọ̀ Akeem mọ́ báyìí àìmọye tó ń jẹ́ Akeem àìmọye tó ń jẹ́ Ọ̀wọ́adé bọ̀ Aláàfin là ń sọ báyìí sìn bẹ́ẹ̀ ni ọba Aláàfin Ọ̀yọ́ ó là ń sọ kábíyèsí ẹ change àwọn tó ń bá yín ṣiṣẹ́ tó bá lè ṣiṣẹ́ dáadáa ẹ jọ àrífín yẹn ti ń pọ̀ jù àwọn kan sọ fún wa wọ́n ní NAFTA kínní wọ́n padà gbé sókè àwọn kan gbé wọ́n ní AI ní ṣẹlẹ̀ mọ̀ pé àwọn ará bí wọn láìkí anything pertaining to Aláàfin kábíyèsí nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká rearrange cabinet because eléyìí ti ń di àrífín fún àwọn ọmọ Ọ̀yọ́ ó dẹ̀ ń gbomijó lójú àwọn míì ibi tí mo kúkú jókòó sí nínú ilé mi àti bí ìjẹrin àti ti gbọ́ ọ̀rọ̀ mo ti ń gbọ́ lóríṣiríṣiríṣi kábíyèsí ọba wa Aláàfin ti ìlú Ọ̀yọ́ àwọn tó ń to iṣẹ́ yín yẹn èmi ò rò pé wọ́n ń toṣẹ́ dáadáa àwọn tó ń tẹ̀lé yín yẹn
mo fẹ́ kọ́ gbọ́ èmi ò jí sọ̀rọ̀ torí mi ò ní mi lówó ti fẹ́ gbà lọ́wọ́ ẹnì kankan kò ṣe protocol aláàfin àbí commissioner aláàfin kan àbí kíní kan aláàfin ló fẹ́ fún mi lówó bọ̀ tá a bá sòótọ́ ọ̀rọ̀ kí ló dé ibo la jókòó sí. ẹni lẹ́tà tó bá fẹ́ jáde láti Ọ̀yọ́ ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ wò ó ẹnì kan ń dàlú ṣe bẹ́ẹ̀ ni a lè láláàfin olórí ni aláàfin ò lè dá ṣe because àbùkù tó bá ti kan aláàfin Ọ̀yọ́ tó ti kan ọba Ọ̀wọ́adé ó ti kan gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ káàkiri àgbáyé enough is enough ó tó gẹ́. I don't want to say anything. I want to keep quiet. But in bá dákẹ́ ṣé wọ́n ní sọ pé ọmọ ìdákẹ́. Ẹ̀yin tó wo Ológun Dúdú ó ti tún bọ́ta ó tún ti fàlàáfin pa. Yorùbá Space TV ọ̀rọ̀ wà ń bì. Sórí blogger tó bá ń gbé iṣu àwọn èèyàn ń support bóyá ọmọ ọ̀fẹ́ ní ẹ̀mí rí o. Ibi tí ọmọkùnrin yìí ti ń sọ̀rọ̀ sí Aláàfin òun rẹ́rìn and you are a blogger. Bó wá bó tó bá jọmọ lè fẹ́ ní ẹ má bínú bọ̀ tó bá ń ṣọmọ lè fẹ́ ẹ̀tọ́ ò ṣe o. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká blọ́ọ̀gì nǹkan tí a máa blọ́ọ̀gì lọ́jọ́ iwájú. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí tó bá bí inú ẹ má bínú àbúrò yín ni mí ẹ̀gbọ́n yín ni mí bàbá yín ni mí ọkọ yín ni mo jẹ́ ọmọ yálàyà yín ni mo jẹ́ eléyìí ti tó gẹ́ kábèsì kò ṣe dandan kẹ́ ẹ lọ sí gbogbo òde tó bá ti pè yín o. Kódà tó bá fi dídẹ́ mi bàbá mi ó yẹ kẹ́ jókòó lé for now ni Ọba Akeem Ọ̀wọ́adé Ẹlẹ́wọ̀ Ẹ̀tù orí ìtẹ́ bàbá yín tẹ́ wà yìí ó ṣètẹ́ kékeré o. ó náà ni èyí náà ti gbọ́ gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí ààrẹ Almaroof tó sọ. Àwọn kan ní mọ̀ràn ni àwọn kan lè bú ni àwọn kan ní kò yẹ kó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn kan ní tó bá kàn tiẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó fẹ́ ṣe irú ìkìlọ̀ yẹn fún kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ pé ó yẹ kó dá pé kábíyèsí tàbí kó wá àwọn tó lè sọ̀rọ̀ yẹn fún tí wọ́n súnmọ́ kábíyèsí tóun ò bá láǹfààní láti rí kábíyèsí láti pe kábíyèsí. Àwọn kan ní tó bá kàn tiẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ yẹn pé kò yẹ kó jórí afẹ́fẹ́ ni yóò ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. Kí lè rò tiyín kí ni ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a kà á sì ṣàgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yẹn.